Ẹ kú dédé àsìkò ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ayérayé nínú àwọn ọ̀run, a ṣe yín lọ́ba torí pé ẹ̀yin ni Ọlọ́run wa. A dúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run àánú wa tí ẹ jẹ́ ká tún rí ọjọ́ ajé mìíràn o. Ògo ìyìn àti ọlá ni fún orúkọ yín Ọlọ́run ìyanu tí kò jẹ́ ká wà níbi tí wọ́n ti kó máàmù gààrí sí wa lọ́wọ́. Ọlọ́run a dúpẹ́ o nítorí pé àkóbá àdábá ẹ kò jẹ́ kó jẹ́ tiwa. Ẹ fi àánú dá wa sí. Ògo ìyìn àti ọlá ni fún orúkọ yín. Ọ̀rọ̀ náà tí a ò gbọ́ lè ní kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Àmín ní orúkọ Jésù. Èní ọjọ́ ajé, ọjọ́ kejìdínlógún oṣù kejìlá. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Àkòrí tí a ò gbéyẹ̀wò lẹ́ni sọ pé kọ́kọ́rọ́ sí agbára láti òkè wá. Kọ́kọ́rọ́ sí agbára láti òkè wá. A mú àkọ́sórí wa nínú ìwé Kọ́ríńtì kejì orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹfà. Kọ́ríńtì kejì orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹfà. Àwa sì ti múra tán láti gbẹ̀san gbogbo àìgbọ́ràn nígbà tí ìgbọ́ràn yín bá pé. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Kọ́ríńtì kejì bákan náà orí ìkeje ẹsẹ̀ ìkíní. Kọ́ríńtì kejì orí ìkeje ẹsẹ̀ ìkíní. Nítorí náà, ẹ̀yin olùfẹ́, bí a ti ní ìlérí wọ̀nyí, ẹ jẹ́ kí a wẹ ara wa mọ́ kúrò nínú gbogbo ẹ̀gbin ti ara àti ti ẹ̀mí, kí a sì máa sọ ìwà mímọ́ di pípé ní ìbẹ̀rù Olúwa. Wáyé ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ ajé. Ní ìgbà tí mo di onígbàgbọ́, mo pinnu láti jẹ́ onígbàgbọ́. Mo pinnu láti má ṣe jẹ́ onígbàgbọ́ lásán o. Mo fẹ́ jẹ́ onígbàgbọ́ tó ní agbára láti ṣe àwọn ohun tí kò ṣeé ṣe. Kò pẹ́ tí mo ṣàwárí pé tí o bá fẹ́ gba agbára lọ́dọ̀ Ọlọ́run, o ní láti fi ara rẹ jì fún un pátápátá. Tí o bá wo àpọ́sítélì Pọ́ọ̀lù tó lágbára débi pé gèlè àti ìbàntẹ́ rẹ̀ ń wo àwọn aláìsàn sàn, wá rí pé nígbà tí ó wo Kristi ní ojú ọ̀nà Damasku, bí ó ṣe ṣubú lulẹ̀, ó sọ pé, kí ni o fẹ́ kí èmi kí ó ṣe, Olúwa? Ìṣe àwọn àpọ́sítélì orí ìkẹsàn ẹsẹ̀ ìkẹfà. Èyí túmọ̀ sí ìfaraẹnijì pátápátá láti ìbẹ̀rẹ̀. Ẹ gbọ́ tó sọ nínú ìwé Gàlátíà orí ìkejì ẹsẹ̀ 20 pé a ti kàn mí mọ́ àgbélébú pẹ̀lú Kristi o, ṣùgbọ́n mo wà láyé síbẹ̀ kì í ṣe èmi mọ́ o, ṣùgbọ́n Kristi tó wà láyé nínú mi ni o. Mo wà láyé nínú ìgbàgbọ́ ọmọ Ọlọ́run, ẹni tí ó pè mí, ó sì ti fi ohun tìkálára rẹ̀ fún mi. Lọ́rọ̀ mìíràn, ó sọ pé gbàgbé Pọ́ọ̀lù tí òun rí yìí o. Gbàgbé Pọ́ọ̀lù tí òun rí tẹ́lẹ̀ o. Gbàgbé ohun gbogbo tí o mọ̀ nípa rẹ̀ o. Ìdí kan ṣoṣo tí mo fi wà láyé tí mò ń gbé ayé nísinsìnyí ni Kristi tí ó ń gbé inú mi. Torí ìdí èyí ló ṣe sọ nínú ìwé Fílípì orí ìkíní ẹsẹ̀ ìkọkànlélógún pé nítorí ní ti èmi, mo wà láyé fún Kristi, láti kú sì jẹ́ èrè. Nípa ọ̀rọ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run, ó ti ṣe ọ̀pọ̀ ohun ńlá láti ipasẹ̀ mi o. Ìyẹn tún mú inú mi dùn pé mo jọ̀wọ́ ara mi fún Kristi o. Àwọn wọ̀nyí ni ohun tó ju ìrora jíjọ̀wọ́ ẹni pátápátá fún Kristi lọ o. Ní gbogbo àwọn ohun tí ó ti ṣe láti pasẹ̀ mi. Àwọn kan fẹ́ kí Ọlọ́run lò àwọn gidigidi, ṣùgbọ́n wọ́n sì ń parọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Àwọn kan fẹ́ kí Ọlọ́run lò wọ́n láti wo aláìsàn sàn, ṣùgbọ́n owó wọn kò ṣe pàtàkì sí Ọlọ́run o. Àwọn kan fẹ́ láti pàṣẹ fún ẹ̀mí èṣù, ṣùgbọ́n ẹ̀mí èṣù ń wò wọ́n, ó sì ń sọ pé láti ẹnu irú ìwọ yìí, ó rò pé o lè pàṣẹ fún mi ni. Gbé ojú rẹ kúrò níbi àwọn ohun tí ayé tí ó ń sọ àfojúsùn ẹni nù, kí o sì jọ̀wọ́ fún Ọlọ́run pátápátá. Gbàdúrà láìsinmi, ṣe àṣàrò nínú bíbélì lóòrèkóòrè, máa gbààwẹ̀ déédéé, sáà wá Ọlọ́run ní gbogbo ọ̀nà. Jẹ́ kí ó mọ̀ tìrẹ nìkan ni òun ṣe, kí ó mọ̀ wípé tìrẹ nìkan ṣoṣo ni ìwọ ń ṣe ní gbogbo ọjọ́ àti ní gbogbo ìgbà. Má ṣe àníyàn nípa àwọn ohun tí ayé yìí tí yóò báyé yìí lọ. Jésù Kristi ṣe ìlérí nínú Mátíù orí 19 ẹsẹ̀ 29, àti gbogbo ẹni tó fi ilé sílẹ̀, tàbí arákùnrin, tàbí arábìnrin, tàbí bàbá, tàbí ìyá, tàbí aya, tàbí ọmọ, tàbí ilé, tàbí ohunkóhun tó ní nítorí orúkọ mi, wọn ò rí ọrọ̀
gbà, wọn ó sì jogún ayé àìnípẹ̀kun. Mo lè jẹ́rìí sí ìlérí náà nítorí ó ti mú un ṣẹ nínú ayé mi. Dán an wò kí o sì rí i. Kókó àdúrà: Baba, fún mi ní oore ọ̀fẹ́ láti ṣe ohun gbogbo tí yóò gbà láti lè jẹ́ alákòóso agbára rẹ nínú ayé. Baba, fún mi ní oore ọ̀fẹ́ láti ṣe ohun gbogbo tí yóò gbà mí láti jẹ́ alákòóso agbára rẹ nínú ayé. A ò ní sọ pé nítorí àwíjàre kí tọ́ ó tán lẹ́nu, ṣùgbọ́n ká béèrè fún oore ọ̀fẹ́ láti jẹ́wọ́ agbára Jésù nínú ayé yìí àti láti ní kọ́kọ́rọ́ sí agbára àtòkèwá. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Nígbà tí a máa pàdé ní ọ̀la, ó dàbọ̀.